látara Allah lórúkọ Allah wọ́n ṣe slave market oyè báyẹn wọ́n gbé wọn gba trans-Saharan àti transatlantic slave route oyè pẹ̀lú orúkọ Allah in the name of Allah ni o bismillah là ń tú o àìtí ìtura mọ́ni rẹ̀ yìí mi o in the name of Allah they bring Islamic legal system oyè slavery wà legalized slavery was legalized regulated and wà láyé ló sì gbà kí èèyàn kó èèyàn lẹ́rú ló sì gbà kí èèyàn máa ṣòwò ẹrú ló sì gbà kó o lè rẹ ẹrú ló sì gbà kó o bẹ́rù sùn. mo nìkan ló sì gbà pé o lè ṣòwò ẹrú ló sì gbà pé o lè bẹ́rù sùn ló sì gbà wípé o lè ṣe kíni o lè ta ẹrú o lè kó ẹrú lójú ogun títí dàárọ̀ yìí. ẹ̀rí pé tí sáà bá ń sọ̀rọ̀ bọ̀ a máa ní illa ma malakati aymanukum àyàfà àwọn tá bá jẹ́rú lábẹ́ yín why ẹrú this time around. Oye, èyí tó jẹ́ lẹ́ẹ̀karùn-ún òun náà ní cultural erasure ó ní name change identity erase and history destroy in the name of Allah in the name of God in the name of foreigner God. Ẹ wá dákun gbogbo ń tànkà látàárọ̀ yìí ǹjẹ́ tí ó àfẹ́ ti Ọlọ́run gbogbo ń tànkà látàárọ̀ yìí tí ó kan Ọlọ́run ń tànkà látàárọ̀ yìí tó tiẹ̀ bọ́lọ̀ wí rárá ibẹ̀ ló ti máa mọ̀ wípé àwọn Ọlọ́run ilẹ̀ làwọn mùsùlùmí ń sìn. Oye, nínú ẹ̀ náà in the name of Allah it affects our economic exploitation because enslaved African youths for labour, mining, agriculture and domestic service. Ẹ bá wa bi àwọn Lárúbáwá léèrè wípé gbogbo ibi tí wọ́n ti ṣòwò ẹrú lánàá gbogbo wọn ni àwọn ìran yẹn wà ńbẹ̀ lónìí àwọn òwò ẹrú tí Lárúbáwá ṣe àwọn Áfíríkà tó wá sílùú wọn dà gbogbo náà kó wọn sí. Gbogbo ibi tá ti ṣòwò ẹrú láyé lónìí ibẹ̀ ni dúdú wà ibẹ̀ ni dúdú ti ń ṣayé ibẹ̀ ni dúdú ní ìlú sí ilẹ̀ Lárúbáwá Mẹ́kà gangan ni center of market ilẹ̀ Lárúbáwá ni wọ́n ti kó ẹrú jù gbogbo àwọn dúdú tán kó lọ bá wọn gbà wọn ibo náà wà àwọn ni wọ́n á máa tẹrú lọ́dà àwọn Lárúbáwá ja olórí burúkú gan àwọn ọkùnrin wọ́n máa tẹ̀ wọ́n lọ́dà ni àwọn obìnrin wọ́n máa bá wọn sùn ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ wa tó wà lọ́rùn nísìn ìbásùn burúkú náà fún wọn ìmíì tó bá ti tásìkò kó gba owó wọ́n máa tì í wọnú ilé ni wọ́n ní fún lówó ebi máa pákú sílẹ̀ wọ́n ń pa àwọn ọmọ wa títí dàárọ̀ yìí ni o tẹ́ bá ń gbọ́ àwọn ẹranko èèyàn àwọn ni wọ́n sì ń ra àyàn dì sìn wọ́n sì ń ra èèyàn dì sìn báyìí ó ní major slave routes from Yorùbá land ó ní the map identify routes toward Timbuktu Jenny Katsina Tripoli Cairo North Africa Arabia and Middle East àti àwọn America àti transatlantic slave route ibẹ̀ yẹn gbogbo àwọn ibi tó ń pín àwọn ẹrú láàárọ̀ yìí lónìí wọ́n ti ń ta ẹrú ní Libya báyìí tó o bá dé Libya wàá ra ẹrú tó o bá dé Libya lónìí ó ra ẹrú ilẹ̀ Lárúbáwá o máa ra ẹrú ní Libya ilẹ̀ Lárúbáwá oye ilẹ̀ tí wọ́n ti gbé àwọn àárín àwọn tó ti gbé Muhammad jáde nìyẹn ní tí àwọn bàbá wa dẹ̀ ní ilé làáwò àtò sọmọ lórúkọ kó o tó lè sọ pé lágbájá bó ṣe rí rè wọlé ẹ̀wẹ́ bí ẹ̀ bó ṣe rí ẹ dákun sáàárín àwọn wọ̀nyí ni Muhammad ti jáde bó o lẹ ṣe fi orí oye so in the name of Allah oye only the damages caused in Yorùbá land àwọn damages tí wọ́n cause ní Yorùbá land àkọ́kọ́ ni loss of original names wọ́n jẹ́ kí kálukú ó sókọ rẹ̀ nù orúkọ tó jẹ́ original name wa wọ́n jẹ́ asọ́nù wọ́n wá ń sàwọn ọmọ wa pẹ́pẹ́yẹ wọ́n sọ àwọn ọmọ wa ní pákó orí kọ́tà wọ́n sọ àwọn ọmọ wa ní rúlà wọ́n sọ àwọn ọmọ wa ní jókòókò bú ẹkún kí wọ́n sọ ọmọ ní jókòókò bú ẹkún wọ́n sọ ọmọ ní ajá àwòyí oye wọ́n wá ń sọ gbogbo wọn ní ẹrúkẹ́rú abilala lẹ́nu wọ́n sọ ọmọ ní bànújẹ́ oye àkọ́kọ́ ni pé kí ni o loss of original names oye báyẹn disconnection from identity and destiny ẹlẹ́ẹ̀kejì òun náà ni broken genealogy ó ní lost lineage land history ancestral memory wọ́n jẹ́ ká gbàgbé gbogbo ẹ̀ language destruction Yorùbá language suppressed in many domains wọ́n wá dẹni tí wọ́n ń sọ Lárúbáwá tó o bá ti gbọ́ Lárúbáwá ní ìgbà tó o gbádùn
ọmọ kan jó ọmọ kan láìpẹ́ ló wá ní kó lè mọ̀ pé kẹ́nà tó ń jọ sọ̀rọ̀ lárúbáwá 30 minutes mo lélẹ̀ yóò tí ì jí nínú ayé ó sì ń sùn ojú oorun ló sì wà ojú oorun ló sì wà torí tó bá ti jí ni ó ní máa sọ bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ sọ lárúbá kí ni tèmi pẹ̀lú lárúbá mi òwe mélòó mo ti mọ̀ òwe mélòó mo ti lè pa bọ́mọ mi bá bí mi léèrè ṣé lárúbá mo fẹ́ sọ fún ni kí wọ́n má lè fún ọmọ mi ní Yorùbá assignment ní school kódà tí ká ti ṣe dọ̀ràn Yorùbá rẹ ẹ bá wa yanjú ẹ ìwọ ló dẹ̀ ń fọ lárúbáwò sì kiri oyè ibẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni land disposition spiritual confusion mental slavery ibẹ̀ yẹn gangan mental slavery ṣe rí bí mental slavery yẹn òun náà ni mo ti jẹ́ tọ́pìkì lórí ẹ̀rí òun náà ni kéèyàn ó wà nínú ẹ̀wọ̀n kó dẹ̀ mọ rí bí àfẹ́ òun ní ìbéèrè tí mo béèrè pé kí ló lè mú yàn wà nínú ẹ̀wọ̀n how can someone be in prison with comfort báwo lèèyàn ṣe máa wà nínú ẹ̀wọ̀n tó dẹ̀ máa wà comfort àwọn èèyàn wá móríṣiríṣi wá ẹlòmíín ní torí kóńrí jẹ nínú ẹ̀wọ̀n yẹn ni ẹlòmíín ní torí pé kò ní gbígbé tẹ́lẹ̀ náà kó tó dẹ̀wọ̀n yẹn ni ẹlòmíín ní torí pé wọ́n ti brain wash ẹ̀ pé ẹ̀wọ̀n yẹn ló dáa ju gbogbo àyè lọ òun náà ní tó ń sa àwọn ọmọ Yorùbá yìí nísìn òun náà ń pè ní mental slavery inferiority complex self-hate àti loss of self-worth oye ọwọ́ àtúwọ̀ economic exploitation ó ní resources extracted people exploited for centuries social division àti oye báyẹn àwọn nǹkan ibi tó ti àfẹ́ ti wà nìyẹn oye wọ́n wá báwo ni wọ́n ṣe lò ó oye let me just put one or two advice for you tó bá wọn ẹ̀kọ́ gbọ́ tó bá wọn ẹ̀kọ́ mọ́ gbọ́ mo fẹ́ kó mọ̀ pé mo fẹ́ kó mọ̀ wípé nǹkan mẹ́ta ló so mọ́ ẹ bó ṣe wáyé àkọ́kọ́ ni name land and the power of your ancestors. Ìjọ mọ̀ wípé nínú ayé tá a wà yìí gbogbo ilẹ̀ ò rí bákan náà ibi tó ti máa mọ̀ lélẹ́yìí ọ̀rẹ́ mi ṣé o mọ̀ wípé àwọn irúgbìn kan bẹ tó ń wù lórí ilẹ̀ wa tí ó wù lórí ilẹ̀ bòmí àwọn irúgbìn kan bẹ tó ń wù lórí ilẹ̀ bòmí tí ó wù lórí ilẹ̀ wa àwọn ẹranko kan bẹ tí wọ́n ń bẹ nínú igbó wa tàn sínú igbó bòmí àwọn ẹranko kan bẹ tó ń bẹ nínú igbó bòmí tàn sínú igbó wa àwọn igi kan bẹ tó ń bẹ lórí ilẹ̀ wa tàn sí bòmí àwọn igi kan bẹ tó ń bẹ níbi kan tàn sí mu kí ló fà òun náà ni pé different land ìyàtọ̀ ilẹ̀ tó bá jẹ́ bákan náà ni gbogbo ilẹ̀ rí oye gbogbo ẹranko orí ilẹ̀ bákan náà ló yẹ kán rí kò yẹ kí wọ́n wá àwọn ẹranko kan sórí ilẹ̀ kankan mọ́ rí lórí ilẹ̀ mi o kò yẹ kán wá èso sáwọn ibì kankan mọ́ rí lórí ilẹ̀ bòmí gbogbo ẹ̀ yẹ kó máa yọ tó bá tán bá gbìnrín topography oye so I want you to know that you can't never be without your name your land and ancestral power kò sí bó ṣe fẹ́ gbáyé kò sí bó ṣe fẹ́ gbáyé kódà àdámọ́ tá a dá ayé gangan òun náà ni àdámọ́ kó o wà lórí ilẹ̀ rẹ kó o dẹ̀ mọ́ ṣe rere mbẹ̀ ọ̀pẹ̀rẹ̀ wọ́ọ̀ṣì wa débi tá a dé yìí ni tó fi jẹ́ pé tá a bá jáde kú àwọn èèyàn wa ti gbé sẹ́mi pé tá a bá jáde kú lórí ilẹ̀ wa àlàyé wo lè nítumọ̀ brain wash ni oye pé àwọn èèyàn bá jáde when the people lost their name they lost their story èèyàn bá ti sọ orúkọ nù gbàgbé ẹ̀ ó ti sọ ìtàn ara ẹ̀ nà torí pé níbi orúkọ bí asọmọ ní Ọláńṣílé àbí wọ́n sọmọ ní Ògúntádé èyí tó tiẹ̀ pọ̀ jù ọ̀làjú náà ló ń bí àwọn kìnnìkan Ṣílé kìnnìkan Ògúntádé ọmọ tán sọ ní Ògúntádé ṣó yẹ kó ṣe máa béèrè kí náà ṣe nílé wọn sọmọ tán sọ ní Ṣàngódé yìí ṣó yẹ kó ṣe máa béèrè kí náà ṣe nílé wọn sọmọ tán sọ ní Ifápẹ́nlé ṣó yẹ kí wọ́n ṣe máa béèrè kí náà ṣe nílé wọn wọ́n sọmọ ní Èṣùbí yìí tó yẹ kí wọ́n ṣe máa béèrè kí náà ṣe ń lé wọn Ọ̀yápọ̀nlé tó yẹ ká máa béèrè ń tán ṣe ń lé wọn Omíkúnlé tó yẹ ká máa béèrè ń tán ṣe ń lé wọn nítorí tá a ti sọ orúkọ nù when a people lost their name they lost their story. àwọn fẹ́ sọ so bẹ́ẹ̀ náà ni nítorí tí gbogbo wa ti sọ orúkọ nù níjọ́ yẹn láti sọ tán nù torí ló ṣẹ̀ṣẹ̀ máa wá béèrè torí pé inú ilé rúlà lẹ́lòmíì ti jáde ó kọ tí ń jẹ́ tẹ́lẹ̀ rúlà ni ó ṣẹ̀ṣẹ̀ ń jó kọ́ lẹ̀ Yorùbá ni ẹ dákun àǹfààní wo la fẹ́ mú jáde lára ọmọ tí ń jẹ́ rúlà lẹ́yìn kan máa fi falàkì. oye when they lose their story once tó bá ti lose his story yín once they lose their story they lose their power tó o bá ti sọ tàn nù o ti sọ agbára nù torí pé orúkọ la máa fi tírèsì ìtàn la máa fi tírèsì agbára. oye látara orúkọ rẹ oye báyẹn Ọ̀jẹ́kúnlé a ti mọ̀ pé ọmọ ìdílé eléégún ni ọmọ ìlú wo ni ẹ ìlú báyìí
eégún àwọn eégún báyìí ló wà ńbẹ̀ tó bá ti wá mọ ìtàn àbí agbára pé nílé yín wọ́n dẹ̀ ń gbé eégún kan ńbẹ̀ eégún yẹn ní agbára báyìí torí pé orúkọ ló máa bí ìtàn ló máa bí agbára once ló fi sọ pé kí ni o when a people lose their name they lose their story when they lose their story they lose their power when they lose their power they lose their future tán bá ti sọ orúkọ nù tán ti sọ ìtàn nù tí wọ́n ti sọ agbára nù tí wọ́n ti sọ ilẹ̀ nù wọ́n ti sọ lánù. oye òun ló ṣe déédéé pé kí ni o orúkọ pẹ̀lú ilẹ̀ pẹ̀lú ancestor òun ni is equal to identity name plus land plus ancestor is equal to identity. ẹ̀gbọ́n mi yé bàbá mi ẹ ṣeun name plus land plus ancestor is equal to identity. ṣe rí bẹ́ẹ̀ yẹn o lè ever ní identity without name without land and without ancestor. tó o bá wá rí identity tán tó o bá ti rí identity ló máa wá fi knowledge kún identity plus knowledge is equal to power. Identity plus knowledge is equal to power. oye so torí di èyí tó o bá ti wá ní power mọ́ tó bá wá ní power nìkan without identity slavery ni torí pé ó padà fagbára yẹn ṣerú náà ni. oye torí di èyí I want to advise you now reclaim your name reclaim your land and reclaim your power torí tó o fẹ́ fi gbé ayé náà nìyẹn in tó o fẹ́ fi gbé ayé òun náà nìyẹn o without that kò síbi tó o fẹ́ gbà kò síbi tó o ń lọ o ò lè rí ibì kankan dé sí ẹnìkan kan ò dẹ̀ ní appreciate ẹ nínú ayé kódà kó o gbìyànjú nínú ìran kò ní síbi tó fẹ́ wá ẹ sí kálẹ̀ èèyàn kan ó gbìyànjú fúnlẹ̀ yóò bá jẹ́ kí ló kọ rẹ̀ wọ́n ní Abdul Fatai ẹ dákun ọmọ ilé ebo náà fẹ́ wá sí ọmọ agboolé ebo náà fẹ́ wá sí ó máa jẹ́ kí gbogbo wàhálà rẹ̀ ò já sásán Abdul Fatai gbìyànjú fúnlẹ̀ yóò oye ṣùgbọ́n tó bá jẹ́ pé òkùnkùn lé nílùú ìlú báyìí ni wọ́n tètè wá rí bàbá mi ẹ jọ̀ọ́ wọ́n tètè ṣe kí ni o wọ́n tètè wá rí. I want you now ẹ jọ̀ọ́ let us reclaim our original name let us reclaim our genealogy ẹ̀yin èèyàn mi let us reclaim our language let us gather together and protect our land ẹ jẹ́ ká jọ dáàbò bo lẹ̀ yìí kó tó pẹ́ jù o ẹ jẹ́ àjọ dáàbò bo lẹ̀ yìí káwa tá à ń fún yàn ká má padà dẹni tí ń tọrọ o ẹ jẹ́ àjọ dáàbò bo lẹ̀ yìí káwa náà lè bá a lórí irun káwọn ọmọ wa má wà disappointed lára wa o let us protect our land let's rebuild our spirituality let's rebuild our spirituality teach our true history ẹ jẹ́ ká teach true history wa before it's too late because àwọn èèyàn yìí ti manipulate ìtàn púpọ̀. oye unite as àwọn ọmọ Oòduà ẹ jẹ́ ká wá unite ẹ jẹ́ ká manage ara wa o nínú ayé nínú ìran ẹ rí i pé bá a ṣe wà nínú ìran ẹni tó kúrú wà ńbẹ̀ ẹni tó ga wà ńbẹ̀ kò kúrú kò ga wà ńbẹ̀ ẹni tó síngbẹ̀lẹ̀ wà ńbẹ̀ ẹni tó slender wà ńbẹ̀ ẹni tó láìkì ẹ̀rín wà ńbẹ̀ ẹni tí ò láìkì ẹ̀rín wà ńbẹ̀ ẹni tó máa tètè bínú wà ńbẹ̀ ẹni tí kì í tètè bínú wà ńbẹ̀ ẹni tó lọ́yàyà wà ńbẹ̀ ẹlẹ́ran ọ̀fẹ́ wà ńbẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe wá rí yẹn náà kẹ́ manage ara yín kẹ́ sọ́ra yín dẹyọ kan ni o gbogbo bẹ́ẹ̀ ṣe rí yẹn ìtẹ́ ẹ̀ máa fi manage ara àta ẹ má manage ara àta ara yín ni kẹ́ manage báyìí o. àpọ́nlé tẹ́ ẹ máa ń ní fara àta iyì àti ẹ̀yẹ tí Yorùbá ní fara àta ẹ gbé kúrò lára ara àta ẹ gbé wálé kó tó pẹ́ jù o. Once you love your tribe it's like you love yourself. ẹ jẹ́ ká tètè manage ara wa àtẹni tó gbọ́n àtẹni tí ò gbọ́n àtẹni tó rẹ́dí àtẹni ẹ jẹ́ manage ara wa ẹ jẹ́ ká jọ yanjú eléyìí tó wà lójú wa yìí náà o. oye let us unite our Yorùbá oye báyẹn let us build our system based on truth justice and equity. oye torí pé nígbà tí àwọn bàbá wa ń lọ àwọn nǹkan tí wọ́n fi ilẹ̀ fún wa òun náà ni truth òtítọ́ làkọ́kọ́ o ẹ má jẹ́ àgbàgbé o ogún tí àwọn bàbá wa fi ilẹ̀ fún wa òun náà ni truth òtítọ́ ogún ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi ilẹ̀ fún wa òun náà ni respect ogún ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fi ilẹ̀ fún wa òun ni justice o
ogún ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n fi ilẹ̀ fún wa òun ni integrity tí wọ́n ń pè ní ìwà pẹ̀lẹ́. Ogún ẹlẹ́ẹ̀karùn tí wọ́n fi ilẹ̀ fún wa òun ni compassion tá à ń pè ní ìfẹ́ o. Ogún ẹlẹ́ẹ̀kẹfà tán fi ilẹ̀ fún wa òun ni dignity. Ogún ẹlẹ́ẹ̀keje òun ni responsibility. Ogún méje táwọn bàbá wa fi ilẹ̀ fún wa náà nù o. Nǹkan méje yìí náà fi ń ròyìn Yorùbá. Tẹ́ ẹ bá ń wá truth, tẹ́ ẹ bá ń wá respect, tẹ́ ẹ bá ń wá justice, tẹ́ ẹ bá ń wá integrity, tẹ́ ẹ bá ń wá compassion, tẹ́ ẹ bá ń wá dignity, tẹ́ ẹ bá ń wá responsibility, ara wa ló wà, àwọn bàbá wa ló ní. Ogún yẹn ni wọ́n jẹ́ ẹlẹ̀ fún wa. Má lò fara àtà, má bẹ̀rẹ̀ sí lò fara alé. Ẹja manage ara wa. Once we are ready for our land, we don't see ourselves. Téèyàn bá ń jà fúnlẹ̀ rẹ̀ kì í ríra rẹ̀ o. Táìmù tó bá ń jà fúnlẹ̀ rẹ̀ ẹ̀gbin lè tálé ọ. Táìmù tó bá ń jà fúnlẹ̀ rẹ̀ oríṣiríṣi lè ṣẹlẹ̀. Táìmù tó bá ń jà fúnlẹ̀ rẹ̀ ìyàwó lè lọ. Táìmù tó bá ń jà fúnlẹ̀ rẹ̀ wọ́n lè gbé ọ. Táìmù tó bá ń jà fúnlẹ̀ rẹ̀ oríṣiríṣi challenges ló lè bá ọ. Ǹjẹ́ tí challenges yẹn bá bá ọ, ṣé rẹ̀ ló máa rí ni àbílẹ̀ yẹn? Àwọn ṣẹ̀mí ni òrádúró tó ṣe fún mi, ó wá ń bínú, ajẹ́pẹ́ra rẹ̀ ló ń rí yẹn ò rí lẹ̀. Gbogbo ẹ̀gbin tó bá talé ọ lórí ilẹ̀ bàbá rẹ̀ kí àwọn ọmọ àtọ̀hún rìn wá má gbà á, ó yẹ kó o máa fi sosùn kó o máa fi para ni o. Ká dọ̀bálẹ̀ fún àràrá òní àkọ́dá télọ̀ tó fẹ́ rán sọ fún ọmọdé tó wá dọ̀bálẹ̀ tó kúnlẹ̀ bọ́mọ yẹn dọ́gba láti lè wọn sáìsì ọmọ yẹn, ṣé tó bá wọn sáìsì ẹ̀ tán sí òní dìde. Kó wá ní no ayọ̀ èmi ò lè kúnlẹ̀ bá dọ́gba, kò ní lè rán sọ fọ́ọ̀mù ọmọ yẹn, bẹ́ẹ̀ dẹ̀ ni ìjẹ́ rẹ̀ á lọ. Ṣé toró wá kúnlẹ̀ toró kúnlẹ̀ ó wọn ọmọ yẹn, ṣé ìyẹn túmọ̀ sí pé kò ní dìde mọ́? Ó máa dìde. Ẹ má jẹ́ àgbàgbé o, àwọn bàbá wa wọ́n ní ẹ má jẹ́ àgbàgbé Ìlọrin o. Àwọn ọmọ káàárọ̀ òjíire wọ́n ní kẹ́ ẹ má gbàgbé Ìlọrin o. Ẹ má gbàgbé Ìlọrin o. Ẹ má gbàgbé wípé tí ò bá sí ẹ̀sìn, tí ò bá sí in the name of Allah, Ìlọrin yóò sì máa jẹ́lẹ̀ Yorùbá o. Wọ́n ní kẹ́ ẹ má gbàgbé Ọ̀yọ́ empire. Wọ́n ní kẹ́ ẹ má gbàgbé àrà tí Usman Dan Fodio tó kún ti Ìlọrin lọ́wọ́ tí wọ́n fi ti old Ọ̀yọ́ empire wó. Wọ́n ní ẹ má gbàgbé o. Wọ́n ní ẹ má gbàgbé 1817, ẹ má gbàgbé o old Ọ̀yọ́ empire, ẹ má gbàgbé ẹ̀yàn ọmọ káàárọ̀ òjíire. Oye, so ẹ má gbàgbé 1829, ẹ má jẹ́ àgbàgbé Ọ̀yọ́ territory o pẹ̀lú àwọn Ìlọrin slave trading. Ẹ má jẹ́ àgbàgbé àwọn wọ̀nyí náà, àwọn Fúlàní yìí, àwọn àti Ìbàdàn tí wọ́n wá kó wá Ìbàdàn tán láwọn fẹ́ wá gbà Ìbàdàn ní the same 829 yẹn náà, ẹ má jẹ́ àgbàgbé o. Ẹ má jẹ́ àgbàgbé Abẹ́òkúta ní 825 sí 1830. Wọ́n ní ká má gbàgbé o. Wọ́n ní ẹ má gbádùn gbàgbé, ẹ má jẹ́ ọlá gbàgbé o. Ẹ má wò fẹ́ ti wà ókè. Wọ́n ní ẹ má gbàgbé oògùn àwọn, ìfẹ̀mílélẹ̀ àwọn, àìmárùn kí ni ó dá àwọn, ohun lẹ́yìn fi ń gbádùn lónìí o. Wọ́n ní kẹ́yìn náà má gbàgbé torí ọmọ ń bọ̀ lọ́la o. Wọ́n ní ẹ má gbàgbé Ẹ̀gbádò àti Yewa region ní 1820 sí 1830 o. Wọ́n ní kẹ́ ẹ má gbàgbé o. Oye, wọ́n ní kẹ́ ẹ má gbàgbé oye àwọn major slave trading yìí náà tí oye báyẹn, wọ́n ní kẹ́ ẹ má gbàgbé pẹ̀lú àwọn ìdà omi. Wọ́n ní ẹ má gbàgbé ní 17th to 19th century o. Wọ́n ní kẹ́ ẹ má gbàgbé torí pé kí ni oye mẹ́yẹn, torí pé kí ni bá lọ wọ́n lábọ̀ ń bọ̀ o. Oye, wọ́n ní kẹ́ ẹ má gbàgbé Èkó ní 1800 sí 1851. Wọ́n ní kẹ́ ẹ má gbàgbé o. Ohun tí àwọn British tí wọ́n fojú àwọn rí, wọ́n ní ẹ má gbàgbé o. Wọ́n ní kẹ́ ẹ má gbàgbé Badagry ní 19th century. Wọ́n ní kẹ́ ẹ má gbàgbé o. Àwọn ọmọ káàárọ̀ òjíire wọ́n ní ká má gbàgbé gbogbo àrà tí àwọn èèyàn yìí fi àwọn dá. Wọ́n ní àwọn mọ̀ọ́mọ̀ jagun yẹn ni o. Àwọn mọ̀ọ́mọ̀ fẹ̀mí àwọn lélẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́mọ àwọn bá lọ o. Ọmọ kan so tẹ́lòmíì bí ogun wọn ló bá lọ o. Oye, torí ẹlòmíì kọ ìyàwó sílẹ̀ torí òní ni o. Wọ́n ní tiwa náà ti dé báyìí o. Wọ́n ní báwọn ṣe sọ kàákin níjọ́ kìíní àná, káwa náà sọ kàákin.
oye wọ́n ní kí àwa náà ká ṣe kí ni wọ́n ní ká ṣe ọkàn akin torí pé wọ́n ní tá a bá sọ ọkàn akin tá a dẹ̀ múra wa lóṣùṣù ọwọ̀ wọ́n lógun kan ò ní tì wá ṣubú torí àwọn ti parí iṣẹ́ rẹ̀ o. wọ́n láwọn ti parí ẹ̀ o nínú táwọn ti yanjú ni o wọ́n ní àfàìṣọ̀kan ni tẹ́ ẹ bá fẹ́ yọ ọ̀kan tẹ́ ẹ dẹ̀ rẹ́dì láti kọjú wọn wọ́n ní tí ó bá yín ṣẹ́gun àwọn ti yanjú ẹ̀ kalẹ̀ o wọ́n ní kẹ́ ẹ má gbàgbé o. àwọn ọmọ káàárọ̀ òjíire wọ́n ní kẹ́ ẹ má fi inú níbí ni kẹ́ ẹ má fi balẹ̀ bàbá yín jẹ́ o torí àwọn obìnrin léèrè tẹ́ bá dọ́dọ̀ àwọn. oye wọ́n ní nílẹ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ kan bẹ tí máa jáde lẹ́nu àwọn kí lọ́rọ̀ náà wọ́n ní káwọn ó fẹ̀mí àwọn lélẹ̀ ó lóore ju káwọn ó dẹ́rú fún Fúlàní lọ wọ́n ní tí máa sàwọn lákíńdọ́kì ní ànánù wọ́n ní kẹ́yìn náà máa fi sẹ́nu látẹ̀ní lọ. wọ́n ní ọ̀rọ̀ tí máa ṣe àwọn lákín níjọ́kì ní àná òun náà ní pé káwọn ó kú ó lóore fáwọn ju káwọn ó dẹ́rù Fúlàní lọ wọ́n níyùn làwọn máa ń lò táwọn fi máa jagun àjàyè wọ́n ní kẹ́yìn náà má gbàgbé o. wọ́n lóhun ní kẹ́ ẹ máa fi ṣe ọ̀pá àtìsẹ́ yín òun ní kẹ́ ẹ máa fi ṣe ọ̀pá àrìnà yín òun ní kẹ́ ẹ máa lò kẹ́ ẹ máa mọ̀ wípé kí ni o kàkà kẹ́ ẹ ṣẹrú kẹ́ ẹ kúkú kó lóore fún yín ju kẹ́ ẹ ṣẹrú lọ. wọ́n pé àwọn náà kápá káwọn oṣoojo káwọn oṣẹrú ṣùgbọ́n ìran ọmọ káàárọ̀ òjíire ọmọ ilẹ̀ yìí kan ò ní fọkànbalẹ̀ pé kóun ó ṣẹrú fún ìran míì fún ìrankíran lórí ilẹ̀ rẹ̀ ó ní kóun ó kú kóun ó lọ tọyàn ó lóore fóun ju kóun ó ṣẹrú fún ìran míì lọ o ẹ má jà gbàgbé o ẹ má jà gbàgbé o. oye wọ́n ní ká má gbàgbé religion justify enslavement ní 1804 ti Sokoto wọ́n ní Sokoto nìkan náà máa ń sọ láàrin ìgbà wọn nígbà tán gba Sokoto immediately náà fẹ́ gbalẹ̀ Yorùbá wọ́n lójú àwọn rí tó wọ́n ní ká má gbàgbé o. àwọn bàbá wa jagun kì í ṣe bẹ́ẹ̀ náà ló easy o. ojú pọ́n iná ọ̀pọ̀lọpọ̀ fojú sunkún ọmọ ọ̀pọ̀lọpọ̀ fojú sunkún òbí ọ̀pọ̀lọpọ̀ fojú sunkún aya ọ̀pọ̀lọpọ̀ fojú sunkún ara rẹ̀ wọ́n nítorí tiwa làwọn ṣe ṣe nǹkan yìí wọ́n wá ní tiwa náà lóde yìí ṣùgbọ́n òwe kan ní ká máa wí kí lòwe náà ni pé kí n kú ó lóore ju kí n jẹ́rú Fúlàní lọ. ọmọ tí ò bá lè sọ́rú ẹ̀ lẹ́nu kì í sọmọ kọ́ o ọmọ tí ò bá lè wí jáde lẹ́nu kì í sọmọ kọ́ máa lè ní o. oye wọ́n wá ní tẹ́ ẹ bá ń lọ tẹ́ ẹ bá ń bọ̀ ẹ má gbàgbé gómìnà wọ́n ní ẹ má gbàgbé o. oye kẹ́ ẹ dẹ̀ rántí wípé àwọn èèyàn wọ̀nyí gbogbo nǹkan ni wọ́n lè ṣe gbogbo àrà ni wọ́n lè dá kò sí nǹkan kan tí wọn ò lè ṣe láti lè rí báwọn rí èèmù wọn yanjú o. wọ́n ló wọn àwọn náà káwọn jẹ ogun yìí tán lẹ̀ ṣùgbọ́n ogun ẹ̀sìn kì í tán bọ̀rọ̀ ni o. ogun ẹ̀yà wọ́n ní àwọn ẹni yìí fáírọ́ọ̀sì ni wọ́n bẹ́ẹ̀ bá ṣe ń já wọn ni wọ́n tún máa lẹ̀ mọ́ yín bòmí o. wọ́n ní kẹ́ ẹ má gbàgbé o wọ́n ní kẹ́ ẹ má gbàgbé èyí tó wá jẹ́ last one wọ́n ní díẹ̀ ní kẹ́ ẹ tọpinpin mọ́ wọ́n ní díẹ̀ ní kẹ́ ẹ tọpinpin mọ́ kí ni tọpinpin yẹn ni pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ó dìde tí ó dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n lídìí ogun tí wọ́n jagun àjàyè wọ́n ní àwọn ọmọ kan bẹ táwọn ó dìde tó yẹ pé wọ́n kẹ̀kẹ́ dìde wá tẹ́ ẹ bá wo bí wọ́n ṣe rí ní táìmù tí wọ́n dìde wá yẹn tẹ́ ẹ bá gbà wọ́n láàyè àwọn làwọn ń bẹ nínú ẹ̀ táwọn fẹ́ lò fún táìmù yẹn o. ibẹ̀ yẹn ni wọ́n ti ń sọ pé tójú bá pọ́n yẹ́nyẹ́ tí gbogbo ẹ̀ rẹ́ẹ̀dì tán ẹ lè rí pásítọ̀ wájú o wọ́n ní kẹ́ ẹ má fojú ẹ̀ wo táìmù yẹn ẹ tẹ̀lé lẹ́yìn kẹ́ jagun yẹn o. wọ́n ní kódà ẹ lè ra àfa wájú wọ́n ní ẹ má tọpinpin jù tẹ́ bá fẹ́ jagun àjàyè o. oye wọ́n tẹ̀ ní kẹ́ ẹ má gbàgbé rúùlù ogún méje táwọn fílẹ̀ torí òun gangan ní idà tí àwọn máa ń lò láti lè fi jagun àjàyè. oye òun ni mo kà fún wa lẹ́ẹ̀kan yẹn o. àkọ́kọ́ ni òtítọ́ ẹlẹ́ẹ̀kejì ni respect truth respect justice integrity compassion dignity àti responsibility. wọ́n ní ẹni tó bá dalẹ̀ ẹ má mú fúnra yín àwọn mú fúnra wọn kò jù bẹ́ẹ̀ lọ. Thank you very much gbogbo ilé ẹ ṣé. ẹ pẹ́ fún wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀.
àkámọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa. àkámọ́. ọ̀rọ̀ lẹ́tọ̀ yìí o ẹ̀yin èèyàn wa ó mọ̀ pé a ó ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò yìí. ẹ subscribe sórí ìkànnì yìí fún àwọn fídíò lọ́kan òjọ̀kan tí a ó mú wá sí ojú ìwòran yín. ẹ ṣé.